Àtúnbí Gbénga Adébóyè káàkiri gbogbo dúníyàn. Ìbà akọ́dá ayé lónìí, ìbà ṣẹ̀dá ọ̀run. Ìbà bí gbogbo tẹ́ ti ń gbọ́ mi káàkiri àgbáńláyé tẹ́ ti ń wèmí Ọláolúwa Àtúnbí Gbénga Adébóyè. Mo tún ti dé láàárọ̀ yìí o. Ẹ tún máa gbọ́ mi káàkiri àgbáńláyé, ẹ tún gbádùn Ọlọ́run lára mi, ẹ kú Ọlọ́run jẹ lára mi, ẹ lọ́ọ̀fù Ọlọ́run lára mi, ẹ ròmáàsì Ọlọ́run lára mi ńgbà tí èso oògùn. Orin Òbésèré gangan mo fi kọ́kọ́ wọlé. Ìlú lépo tèmi kò gbọ́dọ̀ wọ́n mi, ìlú ló pé Òbésèré kò gbọ́dọ̀ wọ́n. Abíọ́dún Ọmọre àwa doctorate gangan ni producer tèmi tí ò gbọ́dọ̀ wọ́n mi nínú ìkànnì Mo Gbédé rédíò TV káàkiri àgbáńláyé. Ẹ tún kú ilé káàkiri àgbáńláyé, ẹ kú ilé káàkiri gbogbo dúníyàn. Láolú ti di àǹjẹ̀nú èèyàn tí ń gbénú ayé. Èmi làlùjẹ̀nú èèyàn tí ń sọ̀rọ̀ lórí Mo Gbédé rédíò TV káàkiri àgbáńláyé, ẹ máa gbọ́ mi o. Èrò ti pọ̀ lójú òpó. Ọlọ́run ògo ni fókọ rẹ o. Láìsògùn òkìkí, láìsògùn fìràkù. Ṣé ẹ wá rí sí Ọlọ́run bá mi tó láyé, ẹ rí sí Ọlọ́run bá mi tó lọ́run. Àrí ìró àlọ́ Ọlọ́run gbogbo àgbáńlá ilé Ọlọ́run gbogbo èèyàn. Ìbà rẹ ni mo ṣe lọ́jọ́ òní o. Ọlọ́run ògo ni fórúkọ rẹ. Òótọ́ ni bọ́kọ̀ ojú omi ò bá répo kò ní í ṣiṣẹ́. Gamburo bí mo ti yọ lónìí àlà funfun gbò láàrin onírú aṣọ. Ayé òní tapo sálà ní àràbà yóò ní wó. Torí pábẹ́rẹ́ tútù bẹ̀ ní gbogbo ẹranko tí ń jẹun tán tí ń sinmi. Dictionary lèmi Ọláolúwa bá fẹ́ túmọ̀ rẹ̀ yẹ̀mí wò fínífíní ẹ̀rí bẹ́ẹ̀ ká mọ́ kàbí kan kẹ́ fàbí kan ya ni o. Ìdá olójú méjì Èdùmàrè ní èkú rẹ̀ ní sábà mọ́ gbámẹ́ mọ́ fi dójú tógun. Ẹni bá ní kíná dáwò tí ń díjú rẹ̀ mú. Ọ̀ ń tẹ̀lé wáyà sí láká inú kó pomi tí wàá fẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀. Ọlọ́run bá mi tó ṣe mí bẹ́ẹ̀ ìbà rẹ̀ o. Ọba ha, ọba he, ọba hi, ọba họ, ọba 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 tí ń jẹ́ ohun gbogbo lórí ohun gbogbo lọ́jọ́ gbogbo nígbà gbogbo lọ́sẹ̀ gbogbo lóṣù gbogbo nímọ̀ gbogbo fẹ́yàn gbogbo fágbà gbogbo àtìgbà gbogbo ìgbà gbogbo èdè o. Ọ̀yá mọ́ rẹ́gbẹ̀dẹ̀ mọ́ gùn mí lẹ́gùn mọ́ pa mí bí ọtí torí pé mo méde bọ̀ látòdì ọ̀run ní kọ́nu kọ́hùn sínú tọ́lá Olúwa jíjáge gangan lóhun mi. Èmi gangan pèdèpèdè tí gbogbo pèdèpèdè fi gábàbẹ̀ fi tẹ́lẹ̀ èdè rẹ̀ lò. Iṣẹ́ ọlọ́ọ̀bá mi ní kẹsẹ́gbẹ́ tá a fà bíi ti wòlíì. Ẹnìkan wò sùsù lóhun gangan lóògùn. Mo wò sùsù mo lé mi gangan lọ̀rọ̀. Torójú mi ọ̀rọ̀ ni, imú mi ọ̀rọ̀ ni, etí mi ọ̀rọ̀ ni, apá mi ọ̀rọ̀ ni, ìdákẹ́ mi ọ̀rọ̀ ni, ìrìn mi ọ̀rọ̀ ni, ìjẹ mi ọ̀rọ̀ ni, gbogbo ara mi kìkì dá ọ̀rọ̀. Ọ̀tún lọ́jọ́ yọ lọ́tún lòrùn náà. Àtúnbí Gbénga Adébóyè mo tún wọlé ayé wá. Nàìjíríà lọ́lọ́run tún dá mi sí o. Tí mo rò pé Ọlọ́run dá mi sílùú èbó, tí mo rò pé yóò dá mi sí China. Ó ní Nàìjíríà náà ní kí n mọ̀ wà. Abẹ́ẹ̀rí sí Ọlọ́run ẹ kó jẹ láàárọ̀ yìí, ẹ fìlẹ̀ láàárọ̀ yìí. Ìkànnì Mo Gbédé rédíò TV náà mo wà yìí káàkiri àgbáńláyé. Ṣé wá rí sí Ọlọ́run o. Àwọn fún wọn tán fans club àwọn náà tún darapọ̀ mọ́ wa lójú òpó. Ṣé wá rógo Ọlọ́run o. Oh my God, Ọlọ́run bá mi ò ní jọ́ bàjẹ́. Àní lórí ètò yín ètò wa láàárọ̀ yìí ẹ gbádùn Ọlọ́run lára mi bíi kàsí nǹkan ojú kéèyàn máa ṣògùn lọ. Gbàgbérò náà lètò tẹ́ ń gbọ́ níkànnì Mo Gbédé rédíò TV yìí. Ìjọba kínni? Èmi wá gbàjọba odúọlọ́jì káàkiri àgbáńláyé. Ọláolúwa mo dé. Àtúnbí Gbénga Adébóyè o. Mo tún gbére mi dé. Gbogbo àgbáńláyé o. Èmi náà màmá kọ́ o. Ọlọ́run lókè ló fún mi ṣe. Ayérayé ọba mímọ́ o. Èmi náà mọ̀mọ́ rè o. Mo Gbédé rédíò TV ni mo wà lọ́wọ́ o. Wọ́n ń wò mí káàkiri àgbáńláyé lọ́wọ́ lórí Facebook lórí àgbáńláyé káàkiri àgbáńláyé. Àwọn tó ń gbọ́ mi ní channel Digestive àwọn náà tún darapọ̀ mọ́ mi. Wọ́n làwọn ni Mo Gbédé rédíò TV o. Ṣé wá rí sí Ọlọ́run ọba o. Abíọ́dún mi náà wà níbí o. Àwa doctorate àwa GM ó náà wà nínú studio lọ́wọ́ o. Agbọ́n mi ló ń wọlé àwọn ẹja. Apàjùbà ló ń wo tàparò. Ajá tí ló ń túlé àgbọ̀n. Èmi ló lòdù mí o. Mo Gbédé rédíò TV lèyí o. Ẹ kú kálẹ̀ níbi gbogbo. Tẹ̀tí ń gbé mi Ọláolúwa Àtúnbí Gbénga Adébóyè o.
àní kẹ́ ẹ máa yọ̀ Ọláolúwa ti padà sílé ayé Gbénga Adébóyè ti dé o nídìí kẹ́ ẹ máa ronú kankan mọ́ gbàgbé ìrònú ẹ̀ náà lè tó tẹ́ ń gbọ́ àbí ó ti yẹ yín báwọn ẹ fọ̀gẹ́ẹ̀tì ìrònú yín kí ní jẹ́ ronú ìrònú kun imú ni gbádùn ó mú ní ìgbẹ́ni ìrònú kí n fún ni láyọ̀ ń banú ẹni jẹ́ ni súnmọ́ mi kò parónú ti jẹ́ kájọ́jọ́ Ọláolúwa ti gbèrèdè mo tún gbèrèdè o mo gbèdé rédíò TV náà ni mo wà o èmi náà kọ́ o Ọlọ́run lókè ní o ayérayé bàbá mi mọ ògo òní fún ọ o. àní ẹ má gbàgbé pé lórí wẹ́bsáìtì wa www.radio.mogbede.co.uk UK gangan la kalẹ̀ sí káàkiri àgbáńlá ayé ẹ ṣeun níbi gbogbo tẹ́ ẹ ti ń wò mí lórí péèjì ni lórí Mogbede lórí Facebook lórí Instagram lórí WhatsApp ni lórí YouTube àbí lórí bí gbogbo tẹ́ ẹ ti ń wò mí Ọláolúwa àti bí Gbénga Adébóyè Ọlọ́ngbọ́ láàárọ̀ yìí ẹ gbádùn Ọlọ́run lára mi ẹ má gbàgbé pé méjì náà ni tọ́pìkì ètò ìkáàkiri àgbáńlá ayé abala àkọ́kọ́ náà la pè ní àwàdà kẹ́ríkẹ́rí lẹ́tì máa gbàgbé ìrònú yín torí pé gbàgbé ìrònú ẹ̀ gangan náà lè tó tẹ́ ń gbọ́ kódà kéèyàn máa ronú látàárọ̀ dalẹ́ ẹ̀jẹ̀ kóńgó ẹ̀jù ó lè gbẹ dànù lára èèyàn abala kejì náà ni àgbọ̀ fi kọ́gbọ́n ẹ gbọ́ láàárọ̀ ìkẹ́ bá ń ṣí àrẹ̀ káàkiri àgbáńlá ayé bẹ́ẹ̀ tí ń wò mí lórí YouTube lórí WhatsApp lórí Instagram lórí Facebook àwọn ti fún ọtán fans club wọ́n ní Mogbede rédíò TV wọ́n ní àwa gangan àjọ wà ní ìmùlẹ̀jọ ni wá ẹ mọ̀ ṣàrẹ̀ káàkiri àgbáńlá ayé pé Gbénga Adébóyè ti padà sílé ayé àtúnbí Gbénga Adébóyè ti dé ẹ gbádùn Ọlọ́run lára mi láàárọ̀ pé Láolú ti dé o erùmọ̀ gàlégàlé alágbára ọmọ olókìkí èèyàn àǹjẹ̀nú èèyàn tí ń gbénú ayé èmi náà kọ́ Ọlọ́run náà lójó rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí once again I am Ọláolúwa Zaccheaus incarnate of Gbénga Adébóyè ní Mogbede rédíò TV now. àdúrà ni kẹ́ ẹ máa fi ràn mí lọ́wọ́ kémi náà máa rí ọ̀rọ̀ sọ kẹ́ ẹ máa rí orin odúọlọ́jì kọ káàkiri àgbáńlá ayé bí bẹ́ẹ̀ bá kọ́ àkóní dá bẹ́ẹ̀ tẹ́ bá kàn gbádùn Ọlọ́run lára mi lásán kẹ́sì máa gbékejì àti polówó ọjà yín wá sí ìkànnì Mogbede rédíò TV ọlágbára pọ̀ ojú nǹkan mìíràn lọ ojú kẹ́ ẹ máa dájọ́ lọ àbí òtí yẹn ẹ wò mí ń gbọ́dọ̀ mutí kí n tó wọnú stúdíò torí pé ọ̀rọ̀ kan pàdé ọ̀rọ̀ nínú agbárí mi ni tí n bá mutí kí n tó wọnú stúdíò bàbá mi Dr. Abíọ́dún Ọmọrí torí wọ́n ti di dókítà báyìí ní sàwà dọ́kítọ́rẹ́tì wọ́n mú mi tì mí ńgbà tí ọ̀rọ̀ bá bẹ̀rẹ̀ lára mi àbí òtí yẹn ọlọ́mọdé àdáàmú. àárọ̀ aláàárọ̀ ni bàbá Sùwé kọ́ mi lórí agbágbé pé hello mo ní hello ta nìyẹn èmi ni bàbá Sùwé ọmọ mi snẹ́ mo ní bàbá Sùwé sí òsì nǹkan o níbà ní Ọlọ́run ti pè yín sọ́dọ̀ ni ó dẹ̀dùn wá o gbogbo àwa tí ìsìlámì sí yín o ìfún gan Mogbede rédíò TV àwọn fún ọtán fast club ní àwọn oríṣiríṣi digest ni àwọn náà ṣe pín yín o wọ́n ń gbádùn yín o wọ́n mì sí wọ́n ń ṣe ìrántí yín àwa ń gbádùn lọ́rùn sẹ́yìn náà mọ̀ bọ̀ mo ní bọ̀ ń bo Ọlọ́run ní jẹ́ mi wá èmi ò wá Láolú mọ̀ bọ̀ mo lọ́lọ́run ní jẹ́ wọn wá bí mo ti kọ́ ti nọ́mbà bàbá Sùwé dànù nu Ọlọ́run má bà tèmi jẹ́. Ọlọ́run gbọ́ òkìkí Jésù Kristi àti ti ànábì Muhammadu sallallahu alaihi wasallam àti bí òkìkí Mogbede rédíò TV àti bí òkìkí èmi gangan ti kan lára mi òun ló wù mí tó tí ń bá dáko òkìkí ẹni tó tún wà nínú stúdíò ń bì ó lè ní mo fẹ́ gba òkìkí òun Ọlọ́run sì ní jẹ́ kó máa lókìkí lọ kémi náà máa ní lọ iwájú lòun ti ẹ̀wẹ̀ mi ń sátọ̀lé lẹ́yìn ní Abíọ́dún Ọmọrí abèsìtì àwọn ilé wọn ní ìràwọ̀ wọn mọ bá ṣe ń ẹ́díìtì orin wọn mọ bá ṣe ń kọ̀ǹpóòsì orin òun náà ní tó bá mi òun náà ní tó bá mi ń darí gbogbo nǹkan látàárọ̀ ẹ rí pé iṣẹ́ ńlá ni ẹ má wọrí kí n tó kó nu stúdíò mo jẹ́ ilé owó kan fún yín ní owó torí iṣẹ́ ńlá lẹ́ ń ṣe lọ́wọ́ nínú stúdíò ń bí ní ìsìn abẹ́ ẹ̀ tí mọ̀ bá bẹ́ẹ̀ ti ń sá sọ̀tún lẹ́ ń sá sọ̀tún ẹ tún ti dénú bẹ́ẹ̀ kò burú o. Mogbede rédíò TV náà la wà lọ́wọ́ káàkiri àgbáńlá ibi gbogbo tí ẹ ti ń wò mí ní live and direct. ẹ má gbàgbé ìtàn dádì wa ẹ gbọ́ láàárọ̀ yìí dádì wa old soldier never die ẹ gbọ́ láàárọ̀ yìí. àlémi Láolúwa àtúnbí Gbénga Adébóyè èmi náà rí Ọlọ́run náà ló pé orí bẹ́ẹ̀ ẹ ṣeun bí gbogbo tí ẹ ti ń wò mí káàkiri àgbáńlá ayé. Ọ̀túnba máa gbọ́ mi káàkiri àgbáńlá ayé
àwọn eléyìí wọ́n gá yàtà Ọ̀túnba tèmi gangan nìkan ṣoṣo Ọ̀túnba máa gbọ́ mi káàkiri gbogbo dúníyàn. Àní ọjọ́ kan ni mo wà ní faranda ilé ọ̀dọ̀ mi sì ní 2 story ni mo bá wà ní òkè pátápátá mò ń ka newspaper mo sá ń ka báyìí mò ń ka bí kéèyàn gbé newspaper dání báyìí ẹ ti rí lọ́wọ́ mi gbogbo àgbáńláyé yóò dà fún yín newspaper ni mo nà yìí o mo bá mu dání mo bá ń kà bẹ́ẹ̀ ni ọmọ kankan kí mi láti sàlẹ̀ ilé ọ̀dọ̀ àmúgbọ́ dádì ẹ káàárọ̀ sà mo ní báwo ni káàárọ̀ o dádì ẹ ń kọ́ ó ní wọ́n wá o ọmọ bá lọ nígbà tí ó pẹ́ díẹ̀ ọmọ tún ní dádì ẹ káàárọ̀ sà mo ní báwo ni káàárọ̀ o mọ́mí ẹ ń kọ́ ó ní wọ́n wà ọmọ bá ti lọ nígbà tó tún pẹ́ mo tún ti ka newspaper tí mò ń ka mo tún ti ka lọ ẹ̀kan náà mo tún ní dádì ẹ káàárọ̀ sà ọ̀tọ̀ tí ẹ̀ lè yẹn tí mo ṣe bí ó ń kí mi mo ní báwo ni káàárọ̀ o àbúrò ẹ ń kọ́ ó ní wọ́n wà mo kàn tún ti ka newspaper lọ o mo tún wá ronú nǹkan mi lọ ẹ̀kan náà ọmọ ní dádì mo kí yẹn káàárọ̀ sà mo ní kí ló dé ó kí mi lákọ̀ọ́kọ́ mo dé lóhùn ó kí mi lẹ́ẹ̀kejì mo dé lóhùn mo kí ẹ lẹ́lẹ́kẹta mo dé lóhùn ó tún pè mí lẹ́lẹ́kin orí ẹ̀ ò pé ní ìwọ nìkan ló wà ládùúgbò ní ó fẹ́ yọ ilé ayé lẹ́mìí mi nígbà dádì ẹ má bínú ìgbà tí mo kí yín lákọ̀ọ́kọ́ ẹ béèrè pé dádì mi ń kọ́ kí wá ni mo sọ mo sọ pé dádì mi wà mo ti kí n lẹ́lẹ́kejì ẹ tún béèrè mọ́mì mi mo kí n lẹ́lẹ́kẹta ẹ béèrè pé àbúrò mi ń kọ́ mo ẹ ti béèrè mi ìdíyẹn tí mo fi kí n lẹ́lẹ́kejì mo lórí rẹ̀ ò pé ọmọ búkú ni ó yẹ kí wọ́n lọ sọ́nù ni. àní mo tún dé lónìí bí ọpọ́n fá ọlọ́run bá rínú mi mo ní tẹ́ ń bá ti dórí rédíò láàárọ̀ yìí àṣẹ wòlíì ni mí ń tiẹ̀ mọ̀ mo gbé dé rédíò tv àṣẹ wòlíì lẹ́sìn ẹ mọ̀ ọlọ́run bá ń gbọ́ mo fọ́ ọlọ́run ṣẹlẹ̀ yìí mo ń sọ nínú kinní nígbà tí mo wà ní orí báìkì láàárọ̀ yìí mo ní ń sọ̀rọ̀ pé mo dé bí ọpọ́n fá lónìí ágbèsì ti ọmọ rẹ wòlíì lónìí ó sì pín orin fún mi ẹ gbọ́ ọpọ́n fá nínú orin tí ń pè ní láìláì láńlá ọlọ́run ṣàánú mi o. àní ní alẹ́ àná ni obìnrin kan bímọ ní àárín bí ìṣẹ́jú 5 ní ẹ̀yìn ọ̀dọ̀ wa ni bó ṣe bímọ ọmọ bá ní ọ̀kan náà ọmọ yìí mẹ́ta sì ni àwọn ọmọ yìí ọ̀kan nínú wọn wá kọ̀kọ̀ dá alẹ́ ẹkún abáwá wò pẹ̀lú wàhálà wo lélẹ́ báyìí nísìn ọmọ yìí sáà ń sọ fún mo wá wò pé kí ọ̀fun ọmọ yìí kọ́ mọ́ bá a lọ bẹ́ mo bá ránṣẹ́ pé bàbá Adébóyè ti rìdí ìmọ̀ ẹ̀yìn náà sámọ̀ wọn bí bàbá ṣe dé bàbá ní let somebody shout hallelujah in Jesus name ọmọ ní rárá ìwé ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ ọmọ ní rárá àwa wò pé kí wàá lóde tọmọ ìwà ń sunkún àbàmì báyìí bàbá Adébóyè ní a ní ìsọjí kan alágbára ẹ ó dàbí pé mo gbé dé rédíò tv náà fẹ́ wá fídíò wa ní live and direct ń bẹ ẹ mọ̀ gbọ́mọ ìbọn ń bẹ mo ní bàbá dọ̀ọ̀dì ẹ̀ nù wọ́n á wò pé kí la lè ṣe mú kan lọ ránṣẹ́ pé Alhaji Muyideen Bello ẹlẹ́yà náà mọ Alhaji Muyideen Bello bá lọ pé bàbá Muyideen bí bàbá ṣe dé bàbá ní ọpẹ́ ni fún Ọlọ́run ọba àjùlọ ọba onídéédé alihamudulilayi ọba àjọkẹ́ ayé ọba àjàkẹ́ ọ̀run ẹ̀yin ìjọba wọn mo ní rárá sá ọ̀rọ̀ àwọn ìjọba kọ́ la fẹ́ sọ àní ẹ bá ní gbàdúrà fún mi nǹkan mọ̀ sunkún mọ́ ọ̀dà àríwú ọmọ èyí rí o ọmọ yìí sì ń sunkún òun yìí abẹ́sìtì ló kọ́kọ́ pè mí ń jọ kínní àná ó lọ́mọ kan ń bọ̀ nílé ayé ó ní yóò mọ̀ sunkún ni àwọn oṣù mọ̀ pé irú ọmọ báyìí náà padà bọ̀ láìla ìwọ ọmọ yìí àwọn oṣù bíláì mímọ́ ṣẹ́tọ́ ní rọ́jì bísímìláì rámọ́ ní rọ́jì ọmọ ní rárá. Alhaji ni ẹ mọ tí ọ̀sẹ̀lẹ̀ Mr. Aláolúwa àtúngbí Gbénga Adébóyè ní Alhaji kí láṣẹ báyìí ọmọ tá a ṣe aládùúgbò kan tá a fẹ́ ṣe pẹ̀lú àwọn tí máa ń kóyàn lọ tráfù lọ mọ́ kàǹkàǹkàn ó dà pọ̀ ga yín ní mo gbé dé rédíò tv òun náà ni ọ̀gá wa ń bẹ̀ lọ́hùn ẹ máa gbọ́mọ ìbọn ń bẹ̀ àbáyín ṣàdúrà mo ní bàbá yìí náà dọ̀jì ẹ̀nu bí bàbá Muyideen náà ṣe lọ́nu mọ́ ń bọ̀. Ọlọ́run bá mi ń gbọ́ orí ọ̀gá mi pé pọ̀ ọmọ ní Olúwa ó tún ti sáré gbé sí lọ́la aláwọ̀lá lọ́la wùlá kòwátà lọ́la Jésù ọmọ Màríà lọ́la àwọn tó láyé lọ́la alákàyé lọ́la Ṣàngó lọ́la àwọn ọmọ mi o yóò mọ ju ọ̀sẹ̀ ìràwọ̀rí òní lọlẹ̀ lọ́la aláwọ̀lá wàlá kòwátà ilé abilé alẹ́ àti mo promise yín pé mo fẹ́ fún yín ní nǹkan lẹ́ẹ̀kan àbí ìfún yín ní nǹkan kan mọ́ èmi náà ti fi sówó àdúrà tèmi torí tí n bá ní mú kí n gba nǹkan lọ́wọ́ yín ẹni tètè fún mi bọ̀ amen praise the Lord hallelujah eriwo yà.